Báyìí ni ọwọ́ ṣìnkún àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọ mùsùlùmí tí gbogbo ayé mọ̀ sí Jama'atu Ta'awun Muslimin eléyìí tí bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran Mọ́láasán dá sílẹ̀ o. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí tẹ àwọn tí wọ́n fẹ́ gbé oògùn olóró wọ ìpínlẹ̀ Ọ̀ṣun ní òpópónà ìlú Ìwó sí Òṣogbo àti Ìbàdàn. Lẹ́yìn tí ọwọ́ tẹ̀ wọ́n tán tó di ojúmọmọ ni àwọn àjọ NDLEA tí wọ́n ń gbógun ti oògùn olóró ni wọ́n bọ́ sí wọ́n bá wá bá wọn níbi tí ọwọ́ tẹ̀ wọ́n sí o. Báyìí ni wọ́n ṣe fà wọ́n lé àwọn àjọ NDLEA lọ́wọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tú gbogbo àwọn oríṣiríṣi oògùn olóró tí wọ́n fẹ́ gbé wọlé náà o. Báyìí ni àwọn àjọ NDLEA tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo àwọn nǹkan yìí ní ojú àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọ mùsùlùmí Jama'atu Ta'awun Mùsùlùmí pé ọ̀rọ̀ yìí yóò sojú ebè yóò sojú poro. Wámúwámú ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọ Jama'atu Ta'awun Mùsùlùmí dúró tí wọ́n sì ń wo bí àwọn àjọ NDLEA tí ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe ń tú àwọn oògùn olóró náà tí wọ́n sì ń kó gbogbo àwọn pàǹdùkú àtàwọn jàngbọ̀njàngbọ̀n àpò nǹkankan tí wọ́n dàbò àwọn oògùn olóró wọ̀nyí tí wọ́n bẹ̀rẹ̀ sí kó bọ́ta láti inú ọkọ̀ náà. Níbi ìṣẹ̀lẹ̀ yìí ni a ti mọ̀ wípé oògùn olóró pé oríṣiríṣi o. Kódà orúkọ oògùn olóró tí wọ́n tú palẹ̀ níbẹ̀ yóò fẹ́ tó bí oríṣi bíi 6 àbí 7. Nígbà tí ọ̀kan lára àwọn ọ̀daràn afurasí tí ọwọ́ tẹ̀ pẹ̀lú oògùn olóró yìí tó rí ọwọ́ tí àwọn àjọ agbóguntògùn olóró ń gbé ló bá bú ẹkún ló bá bú gbàmù. Ẹ wò báyìí ni wọ́n ṣe ń kó wọn lọ sínú ọkọ̀ tí àwọn àjọ tí ń gbógun ti oògùn olóró àjọ NDLEA bí wọ́n ṣe ń kó wọn lọ́nú ọkọ̀ rẹ̀ o tí wọ́n sì fi mọ̀mọ́ gàárì sí wọn ní ẹsẹ̀ méjèèjì bí wọ́n ṣe ń kó wọn wọnú ọkọ̀ náà rèé. Èyí ni ohun tí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọ Jama'atu Ta'awun Muslimin tí wọ́n mú àwọn afurasí ọ̀daràn yìí èyí ni ohun tí wọ́n bá ikọ̀ ojúlówó ọmọ Yorùbá TV sọ o. Ní dédé aago 11 ní àná tí a wà ní ẹnu iṣẹ́ tá a jáde patrol náà ni ọwọ́ tẹ àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń ta oògùn olóró yìí. Then tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́tẹ́rẹ́ kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n ní eléyìí ọwọ́ ti tẹ̀ wọ́n sẹ́yìn tí wọ́n ti fi mú wọn jófin tó jẹ́ pé through ọwọ́ Ta'awun Security náà ni wọ́n ti bọ́ sọ́wọ́. Then nǹkan yìí kí ó yẹ kó lọlẹ̀ sí ni then ó tún wà ń pọ̀ sí ni tí tó fi di dédé àsìkò yìí tí ọwọ́ tún fi tẹ̀ wọ́n ní àná. Gbogbo ohun tó wà níbí báyìí àwọn nǹkan burúkú ni. Wọ́n ní loud, wọ́n ní SK tí wọ́n ń pè ní Arizona, wọ́n ní Colorado, wọ́n ní ice, igbó wà ńbẹ̀, bag by bag ní gbogbo àwọn nǹkan yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí ó ń gbọ́ wa lórí ìkànnì yìí ẹ bá ní wòye sí ọ̀rọ̀ yìí kí ìlú má bàjẹ́ náà ni àwa wà fún. Àwa ò wà fún ẹ̀tanú ènìyàn, a bínú èèyàn lórí iṣẹ́ tí à ń ṣe kí ìlú yìí má dàrú kálàáfíà wà nílùú yìí. A believe pé ẹni tó bá jó lóríire tó jálálùbáríkà tí nǹkan yé ọpọlọ ẹ̀ pé kò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ wá exist nínú ìlú òun àti ibi tóun bá wà àti agbègbè tóun bá ń gbé torí pé kò sí nǹkan méjì tí nǹkan yìí máa ń dálẹ̀ ju ìwà ọ̀daràn lọ. Kò sí bí èèyàn ṣe jẹ àwọn kinní yìí àbí fà wọ́n àbí mú wọn tí ò ní hùwà páǹle àti ìwà jàgùdà. Gbogbo nǹkan yìí làwa ò sì fẹ́ ní ìlú tiwa. Àwa ò fẹ́. Then gbogbo àwọn èèyàn wa náà tó jẹ́ pé a jọ wà nínú ọkọ̀ kan náà táwọn náà ń ṣe security ẹ jẹ́ ká mójútó ààyè kí nǹkan má bàa ṣe dàrú o. Ọlọ́run kan ìjọba
ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí rẹ̀ ni o. A fẹ́ kí kinní yìí ó wáwọ́ bọ́lẹ̀. Àgàgà àwọn tí wọ́n wà ní ìcháàjì kinní, àwọn NDLEA, kí wọ́n bá ní mójútó dáadáa kí nǹkan yìí ó dẹ̀ go viral. Wọ́n jẹ́ pé wọ́n jẹ ìyá wọn, ẹ dẹ̀ bá ní wú tégbòtégbò. Àwọn ò fẹ́ ìlú wa, àwọn ò mọ̀lú mi o. Ní Ìwó general, Ìwó land, àwọn ò fẹ́. Torí tí ìlú tó bá wà lágbègbè Ìwó tó bá yọ̀ ọ̀daràn, yóò ràn lú Ìwó. Kí alákòóbá tó wá kó bá wa, àwa náà gbọ́dọ̀ sọ́ọ̀fù ẹ̀. Àwọn ò fẹ́ gbogbo nǹkan ní Ìwó land tó súnmọ́ wa. Tí àwa bá ń rí wọn, kódà ká tún rí míì ní àsìkò tá à ń sọ̀rọ̀, á tún mọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí rẹ̀. Ọlọ́run kọ́ yín máa ṣe o. Ìjọba wa nípínlẹ̀ Ọ̀ṣun, gómìnà wa Adeleke Demola Jackson, ẹ jọ̀ọ́ ẹ bá ní dá sí kinní yìí, ẹ bá ní kún wa lọ́wọ́ lórí rẹ̀, lórí ètò ààbò yìí, lórí gbogbo nǹkan wọ́nranwọ̀nran tí wọ́n ń tà yìí tó dẹ̀ ń dà lóru, tó ń dọ̀tí àwùjọ, tó ń dọ̀tí gbogbo nǹkan tí ọmọnìyàn bá fẹ́ gbé kalẹ̀. Ọlọ́run kún wa lọ́wọ́, yóò ràn yín lọ́wọ́ o. Ẹ rí ìjọba yín ṣe pẹ́ o. Ẹ ṣeun. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn tí wọ́n mú àwọn ọ̀daràn afurasí wọ̀nyí. Lẹ́yìn èyí ni àwọn àjọ tí ń gbógun ti ògùn olóró lórílẹ̀-èdè NDLEA ni wọ́n bá kó wọn kúrò ní ààfin ọba Olúwo tilẹ̀ Ìwó ni wọ́n bá kó wọn lọ o. Tọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ rèé, ìròyìn wá láti iléeṣẹ́ ojúlówó ọmọ Yorùbá TV. Ẹ bá wa ṣíà, kẹ́ bá wa kọ́mẹ́ǹtì, kẹ́ fọ́lù wa fún ìròyìn gbàǹkọ̀gbì míì tó tún ń bọ̀. Fún àǹfààní gbogbo ẹni tí ẹ jẹ́ olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ ń gbèrò láti lọ ṣe iṣẹ́ hajj tó ń bọ̀, pàápàá jùlọ umura December ti bẹ̀rẹ̀ àwẹ̀ tààrin àti ọjọ́ mẹ́wàá àwẹ̀ ìgbẹ̀yìn àwẹ̀ Ramadan. Mo ní ìròyìn ayọ̀ fún yín láti iléeṣẹ́ Ya Wahab Hajj and Umrah Services. Ẹ bá wọn dòwò pọ̀, lé ní ìṣòro kankan. Kódà wọ́n gba san díẹ̀ látòrí 100,000 lọ sókè. Bẹ́ẹ̀ lówó tí ò tó bẹ́ẹ̀ wọ́n gbà lọ́wọ́ yín, tí wọ́n ní pé kówó yín ṣáà ti pé kó tó di pé àsìkò tí ìjọba ó kéde pé wọ́n máa sanwó kó ti pé. Olú iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 4 Sùúrùlérè Orogún, òpópónà UI ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò nísàlẹ̀ yìí. Ẹ bá wọn dòwò pọ̀, ní kábàámọ̀. Àtèmi àtẹ̀yin ká jọ pàdé ní hajj àti umrah tó ń bọ̀.